Ọlọ́run ló dọwọ́ yín òun pa yín láṣẹ kẹ́ ṣe déédéé di ṣe dọwọ́ yín ẹ sì ṣe dáadáa ntọ́ bá tọ́ sí gbogbo àwọn mọ̀lẹ́bí tó súnmọ́ yín ẹ fún wọn Olúwa ló ń ṣe kọ̀ fún yín gbogbo ntí ọ̀dà lọ́rọ̀ àti níwà gbogbo ntí ọ̀dà tọkàn kọ́ tọ́lúwa náà kọ́ àti gbogbo ntọ́ bá dàbí ìgbà tí à ń ṣàbòsí à ń lo agbára lórí ẹni tí ò tó wa Ọlọ́run wá sí lòun ṣe fẹ́ yan ọmọ Ànábì Ádámù yìí o bẹ́ẹ̀ bá sì mọ̀ bẹ́ẹ̀ ntọ́lọ́wọ́n bá fi ràn yín létí yìí ntọ́mọ̀ dáa ní kẹ́ gbà aya al-Qur'ani ebi mo ti wí ọfẹ́ lè má sí kútúbà jímọ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé láti gbàdégbà táwọn ìmáàmù ní máa mẹ́nu bà fún wa